náà ni bóyá lọ́hùn retí irun dúdú tí tẹ́ fi sin lọ́hùn tó di funfun kọ̀ wá fẹ́ kí tèmi ọ́ kéde di funfun tí ó fi gbà á ní ló jẹ́ àtàsí yín mọ́ wa bó ti rí nù ọmọ yìí ń jẹ́ Abdul Azeem ẹ̀dàkùn ẹ̀ bá ń wí bẹ́ẹ̀ gbogbo abiyamọ tí ń bẹ lábẹ́ tẹ́ǹtì yìí ẹ̀ bá ń tẹ́wọ́ fún kútúbà rẹ̀ ìyá rẹ̀ láwàá sí fún ọmọ yìí ń jẹ́ Abdul Azeem mo fẹ́ pè gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ni o Abídèmí ẹ máa bá ń wí Abídèmí mo mọ orí olúwa ìṣọ̀lá olúwa fẹ́ràn mi bólúwa ti fẹ́ olúwa ò ṣe nǹkan tì Allahu Akbar ẹ dọ́kọ̀ ẹ bá ń pè Allahu Akbar kò sáṣẹ kì fún ọkọ ọlọ́wọ́ ẹ pè Allahu Akbar ọlálẹ́kan ọmọ arájí àdúrà tí ń ṣe fọmọ yìí bàámi fọmọ nǹkan márùn wáyé mara àrùn kò tí ì wúlò rẹ̀ afáàní khawasu nil khamsi òun nàgà ayatun ni'ami yadun wa anfufamu hudhinu wa ainukam mara àrùn náà nù èmi àti yín ti jọ ní a ti mọ wúlò rẹ̀ bá ti ń lò lọ́wọ́lọ́wọ́ àmọ́ Abdul Azeem mara àrùn tiẹ̀ náà tó mú wáyé kì í má bá ti lò gbogbo àkókò tí ọba máa bá ti lò ọlọ́run nítọ́kọ́ fi bẹ̀rẹ̀ pé yẹ dùn ọgbà tí ọba máa gbà nǹkan mú dákun ọlọ́run wọ́n sọ̀nà yìí láàrọ̀ wà á ń fù ọlọ́run gbogbo àyè tí ọba máa gbà kọjá òun àlùbáríkà ní kọ́ máa fi mú rẹ̀ gbọ́ tí ọba máa wá lò ọlọ́run má di ọmọ yìí ní mú fàmú gbogbo ọgbà tí ọba máa sọ̀rọ̀ láyé tí ó fi kalimatu musa'ada kalimatu musharrafa tí ó fi sọ̀rọ̀ báyìí ọlọ́run má ya ọmọ yìí lódì wàhúdínú etí wọ́n jọ mọ̀ yọ gbàgbọ́ ya láyé wọ́n jọ gbàgbọ́ ya láyé wà áyínú torí orin ẹ̀yìn àfọ̀ ní àrólò torí orin wọ́n fi kámú parí rẹ̀ áyínú ni tọ́ parí ẹ̀ ó gbàtọ́ mọ̀ yọ bá lójú rẹ̀ fún ṣiṣẹ́ má fọ ọmọ yìí lójú èyí tó wá jẹ́ jù bó ti jọkùnrin yìí tí ó pohùn náà fẹ́ dá sí tá ní Muhammad wí pé Ànábì ní fi í ṣe ìyẹn àná tó bá dijọ́ àkìyàmà kí ni àwọn tí ọmọ bí ọmọ Ànábì ní ẹ máa bí kọ́pọ̀ torí kí ni kí n lè fi í ṣe ìyẹn àná tó bá dijọ́ àkìyàmà ọ̀nà táwọn àgbàbí náà lábẹ́ wa ni ọlọ́run tọmọ yìí ọba ló tiẹ̀ ọlọ́run wọ́n sọ̀rọ̀ yìí ló kò bó fún ọlọ́run alibarika ọ̀la tàbí lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin jama ẹ bá náwó síyàwó mo fẹ́ drop mic bá náwó síyàwó ẹ kọ́ lọ́wọ́ wọn ní da lẹ́bi lẹ́ẹ̀dẹ̀ lukumanu bàbí ó ti sí o Fatima síba ó gbìyànjú o pẹ̀lú pé mo tún ṣe tó rántí yìí náà sẹ́ alájà Fatima Muhammad Raji ọlọ́run ò ní dọ́ lẹ́bi ọlọ́run ò ní dọ́ lẹ́bi láti àkókò yìí lọ konú àwọn àgbàlagbà tó konú wà yìí ó padà dúpẹ́ fọlọ́run lára wọn alájà Lukman kò sí bó ti wù kó rí kò ní fẹ́ sẹ̀ yìí imam bàbá yìí ò ní fẹ́ sẹ̀ yìí tá a wá jẹ́ bẹ́ẹ̀ ni bá ti fẹ́ jókòó yìí àmọ́ gbogbo ọ̀nà tí ò sáni gbà fi sẹ́yìn ọlọ́run mo fà lùbáríkà yìí tẹ́ jókòó yìí mo fi bẹ́lọ̀ fún alájọ Lukman ó ń ṣe bẹ́ẹ̀ ní ń bọ̀ adára ìmọ̀ ń ṣe bẹ́ẹ̀ ní ń bọ̀ adára nígbà tó bá ti gbèrò kó burú fọ́ọ̀mùlà kejì ànígbà tó bá ti gbèrò kó dàrú fọ́ọ̀mẹ́nì kankan ọ̀rẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni ó sì máa bọ́ bá sunkún látàárọ̀ dalẹ́ kó tún wá sẹ́rí padà gbọ́lọ́hún ìmọ̀ ń ṣe bẹ́ẹ̀ ni tèmi á dára ọmọ mi ń ṣe bẹ́ẹ̀ ni nígbà tí n bá ti gbèrò kó burú fọ́ọ̀mùlà kejì tí n bá ti gbèrò kó burú fọ́ọ̀mùlà kejì ọ̀rọ̀ mi ń ṣe bẹ́ẹ̀ ni. ẹ dákun ẹ̀yin àgbàlagbà ẹ dákun ẹ̀yà mi ni ayọ̀dá fún òkè ẹ dákun tọ̀dọ̀ tọ̀lọ̀ ìgbà yín lásìkò tí n bá sọ pé bí mo ṣe fẹ́ ṣe bá ní ní ọgbà pé mo tún fẹ́ lọ Ìbàdàn ẹ dákun tọ̀dọ̀ tọ̀lọ̀ ní tí ọ̀wá ní jẹ́ kí n fi máìkì ké tí ò ní jẹ́ n fi ké náà ni pé ọ fẹ́ dá àṣà fún wa ni gbogbo etí tó bá gbọ́ yóò rí bẹ́ẹ̀ fún wọn náà o àmọ́ látàsìkò yìí lọ ọlọ́run
therefore á nìkan mi ni wọ́n pè é ọlọ́run gbogbo tí ń jẹ́ burú pátápátá ọlọ́run ó sì kó ònù gbèsè ayé yín. Akarkama abajan akarkama abajan ẹyọ kala se o ẹ wá bá ń tún eléyìí wí ẹ bá ń pè munawwarun barun bakin ayélujára ẹ dìde pípọn ojú yín tọpọn yìí tí ọba fi dìgbà tí lè sún lónìí èrò òdùnnú lẹ gbọ́ ẹ wá tẹ́wọ́ yín báyìí kódà mi má sunkún mọ́ o ọlọ́run dé o ọba nàìjíríà Fatima sọ̀rọ̀ lókè níwọ̀nba péré ọ̀rọ̀ yìí àsáwọn àwọn ìmọ̀ àfà tọ́lọ̀ nǹkan kí wọ́n bá pàdé náà bọ̀dá Lukman tẹ́ bá wọ bàtà ẹ bọ́ bàtà yìí tẹ́ bá lo aago ẹ bọ́ aago yín lẹ̀ ní drop mic ní sinà sẹ́ àmọ́ àwọn àgbàlagbà ni wọ́n padà rìn ní kàké àwọn àgbàlagbà aláyọ̀ Lukman ẹ yọ fóònù yín náà kú mbẹ tẹ́lẹ̀ tá a máa sọnù kọ́mi ike bá lásọ bí àgbà kò ní lágbèsà bí àgbà tá a bá fẹ́ ṣe tí mo fẹ́ ṣe yí gbogbo tó bá jẹ mọ́ ní lára èèyàn ní láàánú kọ́ bọ́ọ̀lẹ̀ ọlọ́run wa wọlé abíbí àdé Muhammad tá a ṣe bẹ́ẹ̀ wallahi al-azim tàwíkì mo gbàgbé dáńgó kọ́ tiẹ̀ yìí ọlọ́run wọlé abíbí àdé Muhammad wọlé àyè nìkan ọlọ́run ayọ̀ Lukman ẹ̀sọ́ fọlọ́run pé oore wọ̀bìà ni mo fẹ́ ẹ̀ wá ní gbọ́wọ́lé ra wọn onílé yìí ò lè gbọ́ oore wọ̀bìà wọn yìí tọ́fẹ̀ ẹ wá dẹ̀ ní àbáwọn náà ẹ pé oore wọ̀bìà ni mo fẹ́ ẹ lọ́kùnrin ẹni tí ọba lè wí gbólóhùn yìí tí ọba lè wí kọ́dákẹ́ ẹ bá náwó sí wọn ẹ bá yí ọ̀pọ̀ àrọ̀ pé wọ́n ṣẹ́ sí wọn. ó ti tásìkò rẹ̀ fún un èyí títí ṣe é bọ̀ yẹn onírèsí rẹ̀ tó bá lóhùn òfin gbá mọ́ èyí tó fi ilẹ̀ tẹ́lẹ̀ ń bọ́ ẹ lọ́kùnrin ẹ bá ń wí fọ́lọ́hùn lára alẹ́jùwà Lukman Muhammadu Raji Adébáyọ̀ yìí ẹ bá ń wí wọn pé ayé ọ̀pọ̀ ọkọ̀ ṣẹ́sọ wọn èyí táwọn èyí tún fẹ́ gbọ́ ẹ tó bá ń wí ẹ dẹ́kun ẹ pé àwọn EFCC ọmọ lẹ́kì ẹ dẹ́kun ẹ bá ń wí pé àwọn EFCC ọmọ lẹ́kì ìná àtẹ̀yìnà làákè ní dáadáa ni ìná àtẹ̀yìnà ní làákè tábà àtẹ̀yìnà yẹn tán ìwà àtẹ̀yìn jáza rẹ̀ tí bàbá mi Imam Taofik tí wọ́n fi hàn mí nínú Gayatul Maqsud al-Kubra bàbá yìí ni wọ́n fi hàn mí ẹ̀ ní wọ́n bí a ti pàdé wọ́n ní àfa àbóníyàn súra yìí àmọ́ kí kọ́dà wọ́n sọ yìí bàtà kí wọ́n wá fi kútùbà rẹ̀ hàn mí wọ́n pe tẹ́lẹ̀ kẹ́ ní Gayatul Maqsud al-Kubra inú tẹ́lẹ̀ àwọn lọ́wọ́ torí kì í sọ̀rọ̀ orí là ń sọ ẹ wá bá ń kéyìn náà tẹ̀yìn náà papọ̀ àmọ́ ká tó kéyìn ayọ̀ Lukman ìtẹ́ ẹ̀rù kọ́lọ́hún ò ní ṣe fún yín ẹ gbọ́ mi ìtẹ́ ẹ̀rù kọ́lọ́hún ò ní ṣe fún yín tọ́dún yìí ó fi kolẹ̀ yìí ní kẹ́ ẹ béèrè tẹ́ ẹ lérò pé ságbára rẹ ka bàbá tẹ́ ẹ bínú ní tẹ́ ẹ wò pé ságbára rẹ ka ìwọ Ọlọ́run aláwù la akínú yìí sọ wíru ọba tí nàá ká ìkó òní ronú pé bó ṣe wà ní tẹ́ ẹ wá lérò pé Ọlọ́run ságbára rẹ kà kẹ́yìn sẹ́sọ ò lè ṣe fún mi ságbára rẹ ka tẹ́ ẹ bá lérò bẹ́ẹ̀ ẹ wá dàníyàn rẹ iná tè ní ẹyọ kẹlá bì wọ́n ti dàníyàn ẹ̀yin àgbàlagbà ẹ bá ń ṣe ámínà fún wọn ẹ jẹ́ akéyìn náà tè ní lápapọ̀ Bismillahir Rahmanir Rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar ẹ máa bá ń ṣe ámínà fún wọn. اللهم اني اسالك يا اله الاولين والاخرين ان ترزقنا رزقا حلالا وان تغنينا بفضلك وان تغفر لي ادي ما خال يسرك باكل ما يوشي اي تلوشي نزلة ويمي اجيب وقر عاجتي بما قال لي السماوات والارض تيا طوها او كرها قالت اتينا طائبين الوها الاجل الساعه
بارك الله فيكم وعلينا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم إجازة عامل أبوه وقوة تابع مسيامي تابع مسيامي نجوكوي تابع ما كفيك تابع كم وادوا وافيله تابع نفيله amen tó bá ní lágbára kó mu wá kó náà wá máa pé àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà á tó bá gbà tán má fi pa mí lẹ́kùn àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà á tó bá gbà tán má fi ká tún pé àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán jẹ́ lè rọ́pẹ́ dá àdúrà mi. Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán jẹ́ lè rọ́pẹ́. Bàdúrà bá gbà tán tìràwọ̀ bá tán tìràwọ̀ bá tán tán tàdúrà bá gbà. Ọlọ́run má ṣẹ̀mí rẹ̀ jábútẹ́. Ọlọ́run má ṣẹ̀mí. Ẹ jẹ́ ṣe àmín àwọn ọmọ owó. Ọlọ́run má ṣẹ̀mí rẹ̀ jábútẹ́. Ọlọ́run má ṣẹ̀mí rẹ̀. Ọlọ́run má ṣẹ̀mí rẹ̀ jábútẹ́. Ọlọ́run má ṣẹ̀mí jábútẹ́. ẹ dàgbọ́n ẹ bá kí wọn pé wọ́n ṣe wọn ẹ bá kí wọn pé wọ́n ṣe wọn ọlọ́run wọlé abébí àndẹ́bọ̀ Muhammad wọlé àyìnkù ọlọ́run wọlé àwọn sanwó sàrà àdúrà náà fún wa náà lọ́tọ̀ yàtọ̀ fún tilẹ̀ ọlọ́run bá a bí àbùkátà tí yín náà ọlọ́run bá a gbàdúrà yín bá a ṣe dáadáa fún yín yọ̀rọ̀ yín ọjà sí mo dúpẹ́ o bàbá wa yìí tí wọ́n ń fún wa ní sàyìn látẹ̀kan bàbá wa ọlọ́mọdé alámọ̀rin yín rú ọlọ́mọdé tí wọ́n yé bá sá àfa wọ́n á jẹ́ olólùfẹ́ àwọn àfa ọlọ́mọdé alámọ̀rin yín rú bàbá ọmọ àgbà ọlọ́mọdé alámọ̀rin yín rú o ọlọ́mọdé alámọ̀rin àjíkẹ́ni àárí wọn ẹ̀dá kan jẹ́ kẹ́mi mọ́ òní wa torí ọlọ́run ẹ̀yin àfa ẹ̀dá kan ẹ̀ má bínú bẹ́ẹ̀ tí mú òní náà bọ̀ oore yín ọlọ́run ò ní dá padà bàbá ẹlòmí ò pé kò sójú ọ̀nà mọ́ ọba ní wá ẹsẹ̀ o ọba ní wá bẹ́ẹ̀ tí mú bọ̀ kódà àjò àlùkùmọ́nù kò dùn mọ́ wọn ká máa ṣe báyìí torí wọn fẹ́ ká dààmú ẹnì kankan àmọ́ lọ́hùn ni àlùkùmọ́nù bọ̀ ní dùnú dúpẹ́ màmá tí bó ní dùnú yọ aláwòrá jẹ́mi náà ó fi rè gbá mo ti bó ní dùnú dúpẹ́ màmá tí bọ́ ní dùnú yọ aláwòrá jẹ́mi náà ó fi rè mo ti bó ní dùnú dúpẹ́ màmá tí bó ní dùnú yọ aláwòrá jẹ́mi àti sọmọlúkọ ẹ̀dàkùn ó kọ ọmọ náà ní àmàbà wọ́n bá kọ́ sínú ayé rẹ̀ yọ́lọ́mọ àgbà ọmọ ń jẹ́ Abdulazim Abídèmí mọ́mọ́rí olúwa ìsọ̀lá olúwa fẹ́ràn mi olúwa ti fẹ́ olúwo ṣe nǹkan tì ọlálẹ́kan ọlásùbòmí ò sí gbé àmọ́ ẹ bá ń kọ́ sí ọlásùbòmí ọlọ́run gbogbo ẹ̀ pátá ní kọ́mọ yìí gbogbo ọkọ̀ yìí ni kò jẹ́ ọjẹ́ pẹ́ ẹ dákun èyí tá a sóná rẹ̀ tá a torí rẹ̀ pa bá a fi sọ tàwọn tọ̀hún náà Abdulazim àbí ẹ ń tẹ yóò lé pé bá a ṣe pé òun ẹ á pè ní azimu náà ọbọ sí bàbá alájì ẹyin pẹlẹ yìí kẹlẹ pẹlẹ ayé dáadáa ẹ máa bọ wáyà yìí kọ́dà tí mo fẹ́ ṣe yìí wọn ò ṣe fẹ́ nìkan ṣe fẹ́ nìkan mo fẹ́ drop mic mo fẹ́ kẹ́ fún mi lówó lọ́wọ́ yìí mo fẹ́ drop mic mo fẹ́ kẹ́ fún mi lówó lọ́wọ́ yìí ọlọ́wọ́ ẹ tẹ́wọ́ yìí ọlọ́wọ́ la bíbí àndẹ́ Muhammad. bí bàbá ọlọ́run ṣe ń ṣe ìtìlẹ̀ wọ́n jẹ́ kí wọ́n ti àwọn ó gbé mi lọ ìdá síbàdàn wọ́n ti wọ́n láti wọ́n lè wá ọlọ́gbọ̀n lọ tó wọ́n láti fún ẹgbẹ́ nínú ẹ̀sìn lánàá ó wọ́n lá bàbá ìbọn bọ́sìn alága tó lá bàbá wa pàṣínú ìjẹ́rìí tó lá bàbá wa pàṣínú ìjẹta tó lá bàbá wa pàṣínú àná. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.